A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Mo kí Ọlọ́run, mo dẹ̀ kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Naam, mo fẹ́ fi ọ̀rọ̀ yìí, mo fẹ́ fi ṣe àǹfààní fún wa bí mo ti máa ń ṣe náà ni. Naam, Ọlọ́run sọ̀rọ̀ kan nínú Al-Qur'an. Ọlọ́run ní ya ayyuhalladhina amanu wa amilus solihati lahum jannatin na'im. Naam, Ọlọ́run ní mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo, ẹ̀yin tẹ́ kì í bẹ́ mi Ọlọ́run wórogún. Ìtumọ̀ àmọ́ nínú ẹ̀yin tẹ́ kì í bẹ́ mi Ọlọ́run wórogún, ẹ̀yin tẹ́ máa ń gbọ́rọ̀ sí mi Ọlọ́run lẹ́nu. Ìtumọ̀ àmọ́ nínú. So Ọlọ́run ní irú ẹ̀yin báyìí mo pè yín o, wa amilu solihati, ẹ tún wá ń ṣe iṣẹ́ rere kún. Kí ni inú àwọn iṣẹ́ rere tẹ́ máa ṣe? Òun náà ni pé àsìkò oorun tó ẹ kírun, àsìkò àwẹ̀ tó básìkò àwẹ̀ ṣe tó yìí ẹ ó gba àwẹ̀ ni o, ẹ gbọ́dọ̀ gba àwẹ̀. Àwọn tó bá ń gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu máa ń gba àwẹ̀, ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ ni. Tó bá lówó àti lọ sí hajj, ó lọ hajj ni. O sì túbọ̀ o gbọ́dọ̀ gbà pé kò sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run, ó fara sin Ọlọ́run. Ìtumọ̀ wa amilu solihati nìyẹn, iṣẹ́ rere. Ọlọ́run ò dẹ̀ tún fẹ́ ká yahun bukhulu, al-bukhulu an takuna bakhilan. Ọlọ́run ò fẹ́ ká ya ahun. Àwẹ̀ Ramadan ló ti dé ní ìsìn. Ramadan ẹlòmíì láhùn débi pé tó bá mu ọsàn lọ́wọ́ kó mọ mu ọsàn báyìí, ẹran wà dúró wájú rẹ̀ pé tí ẹni bá ti mu omi inú ọsàn tán yóò ju ìtókù sí mi, yóò sì tún yóò máa họ inú ọsàn yẹn jẹ níwájú ẹran máa rò pé eléyìí ibu lélẹ̀ aláhùn lélẹ̀, ibi tẹ́lómi ní ahùn dé. Wa amilu solihati, tí ẹbí tara tojúlùmọ̀ gbogbo àwọn tó bá wà sọ̀rọ̀ àǹdíṣẹ́ wọ́n gbọ́dọ̀ mọ ẹrẹ́kọ̀ọ́ rẹ kọ́ lára rẹ nínú Ramadan náà, kò ń ṣe dandan kó jáfa ìwọ náà wà rẹ tí wọ́n fi rí pé mùsùlùmí ni ọ́. Wọ́n wà rẹ tí wọ́n fi rí pé mùsùlùmí lélẹ́yìí o, mùsùlùmí hakọ́n, tí wọ́n fi rí ẹ̀sìn rẹ kọ́pì látara rẹ, tí wọ́n fi máa sọ pé alhamdulilayi ẹwẹ́ ni tí ìbá ti ẹ̀wọ̀ gbogbo nǹkan. Ìgbà tí Ọlọ́run fẹ́ ròyìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ìwà lọ́lọ́run fi ròyìn Ànábì. Ìwà bó ni wọ́n náà ó ti mọ wùwárí ara ṣe amilu solihati náà nìyẹn. Bó ló ti wùwárí tí wọ́n fi mọ ẹ̀kọ́ ìsìláàmù, ẹ̀kọ́ ẹ̀sìn rẹ tí wọ́n fi mọ rí kọ́ lára rẹ, tí wọ́n ní ṣé wọn ló wù abẹ́ mùsùlùmí ni ìwà gidi náà máa ń wù, ṣé wọn ló wù abẹ́ mùsùlùmí ni ìwà gidi náà ń wù. Bó ni wọ́n ti mọ rí kọ́ lára rẹ? Ara àwọn amilu solihati. Ọlọ́wà ni lahum jannatin na'im. Ṣé ní gbogbo àwọn tí wọ́n bá rí ẹ̀kọ́ rí kọ́ lára wọn yìí, tí wọ́n bá rí wà wò lára yìí, àwọn tí yóò láhùn sẹ́bí, tí yóò láhùn sára, àwọn èèyàn gidi tó ń kírun, tí wọ́n ń gbàwẹ̀ tán mímí Ọlọ́run lọ́kan, Ọlọ́run ni wọn ò lẹ́sàn-án míì lọ́dọ̀ tèmi tó ju pé ká wà àlìjẹ́nnà lọ. Lahum jannatin na'im, àlìjẹ́nnà tí wọ́n wọ̀ débi pé àlìjẹ́nnà tí ò ní múnira láwọ́, kò ní múnira wá, gbogbo nǹkan tó bá ti ń fẹ́ pátá lèmi Ọlọ́run mọ̀ ṣe fún wọn náà àlìjẹ́nnà. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin, alhamdulillahi rabbil alamin.